ما شاء الله لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. ولا جيكيرا يوجسي هذا بيان للناس ọmọ bàbá wa náà ni ọmọ Mawlana Sultan al-Wa'izin وهدى وموعظة للمتقين. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين lábẹ́ yín pàmò àbúrò àwọn ń gbà ẹ̀bẹ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà ẹjẹ́ àtẹ̀wà náà. إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون. بسم الله الإله الرحمن الرحيم إله قريش إله بهم رحلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم وآمنهم. آمين ونبقى متى آمين 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 يا الله. orúkọ sí rí rẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. آمين. اللهم صل صلاة محسنة على سيد المحسنين. آمين. وعلى آله وصحابه حق قدره ومقداره العظيم. آمين. آمين. ìkẹ́ ọlọ́run àti orí ajẹ́njẹ́tán rẹ̀ kó máa bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. kí ló dé táyọ̀ ń bá nàbí dáadáa. sallallahu alayhi wa sallam. àṣẹ́kùbọ̀ orí àsálátù gbogbo àwọn ẹni ọlọ́run níye wọn nínú ilé yìí ládùúgbò yìí nínú ìlú yìí lápapọ̀ látọ̀dọ̀ afáàgbà ṣéwà álímì sheikh bàbá wa ṣéwù kamali dini aládàbí radiyallahu ta'ala anhu. bàbá wa ṣéwà adam radiyallahu ta'ala anhu. bàbá àgbà lágbàjì ta'ala anhu. bàbá wa àgbà lágbàrí gidoma radiyallahu ta'ala anhu. mọ̀wòlánà ṣéwà ahmed arufai indasalati radiyallahu ta'ala anhu. àti gbogbo àwọn bàbá tí gbogbo àwọn bàbá wa níjòkó tí wọ́n tara wọn jáde. bàbá wa tajul adab bàbá wa tajul mu'min radiyallahu ta'ala anhum. àwọn bàbá wa gbà tí wọ́n lo eríire níjẹta tí wọ́n tún lò lánàá tí wọ́n tún lò lónìí tí wọ́n máa lò títí láéláé. bàbá wa al-imam Suleiman kẹ́bẹ̀ radiyallahu ta'ala anhum. àti àwọn tí wọ́n bí wọn náà àtẹ̀mí náà ọlọ́mọ akẹ́ gbogbo wọn. àmín. kò sí àkókò àsìkò ayílẹ̀ àti tó àmọ́ síbẹ̀síbẹ̀ níyọ̀ǹda gbogbo ẹ̀yin bàbá bàbá wa tajul mu'min adaballahu hayatahu. bàbá wa àgbà bàbá wa imam tí wọ́n ń gba gbogbo wa lálejò níbí àfá wa nítògúnbọ́ Allah hayatahu. àfá wa onítàdá Allah hayatahu. bàbá wa lẹ́gbẹ̀ẹ́ àfóńtàdá lọ́hùn bàbá wa ìmámù aláró bàbá wa khalifa bàbá wa àgbàlẹ́gbẹ̀ẹ́ wọn bàbá wa lẹ́gbẹ̀ẹ́ wọn bàbá wa Abbas ẹ máa bẹ nínú àánú Ọlọ́run láyéláyé. àmín. bàbá wa lóya Ọlágúnjú al-Khalifa bàbá wọn lè márùn-ún. Allah hayatahu. bàbá wa Fẹ́lá Súfì. Allah hayatahu. bàbá wa Sọlágbẹrú Málàmí Ubandoma. afakumullah. àfà wa Òkóbì. ìmáàmù bàbá wa Amánà. Allah hayatahu. àfà wa lẹ́gbẹ̀ẹ́ wọn bàbá wa tí wọ́n yóò ń bá nàbí gbogbo ẹ̀yìn àlùfà. salamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuhu. mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń darí wa látàárọ̀ alájí wa onígúgúrú àti àlùfáà wa
Hamza ẹkùṣẹ́ ẹni máa padà sí ibú. Àmín. Gbogbo ẹ̀yin ẹni bí ẹni èèyàn bí èèyàn tí ẹ wá dá Alhaji wa Abubakar Suleiman Amana tẹ wá dá wọn lóhùn. Gbogbo yín náà ló yẹ ká dákọ àmọ́ torí àkókò. Àmọ́ ọ̀ràn yẹn ni ìdákọ àwọn àlùfáà èmi máa ń wí. Tí àyè bá há iṣẹ́ àwọn àfáà sọ̀rọ̀sọ̀rọ̀ ni pé a ní ọ̀sáyè a máa dákọ gbogbo àwọn olówó. Bó tilẹ̀ òkò ha tó olówó kan ò ní kọjá lágbárí wa ká mọ̀ rí dákọ. Àmọ́ tó bá ka àwọn àfáà á dá kí gbogbo yín ìdákọ̀ ẹ̀mọ́ bínú àráyè ni o. Kí ló dé tá à ń wáyè fáwọn tá à wáyè fáwọn tiwa. Báyè bá wá há èmi máa ń dákọ̀ àwọn àfáà. Báyè bá tún wà ìdákọ̀ àwọn olówó náà. Àmọ́ yóò sí lónìí. Gbogbo ẹ̀yin ńláńláńlá tẹ wà ń bí Ọlọ́run wọlé àwọn àfáà tí wọ́n tóbi yìí ẹ̀ ní jábọ́. Àmín. Ẹ̀ tún máa lo òkè sí. Àmín ya Allah. Gbogbo jama mùsùlùmí lọ́kùnrin lóbìnrin pé salamu alayhi alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀yin alájì tuntun ẹ̀yin alájà tuntun mo kí yín pé ẹ kú oríire. Mo kí àfáà Sheikhul Bayan. Ya Allah hayatahu. Ìdákùn ẹ wí dáadáa. Adaba Allah hayatahu. Ẹ máa bẹ pẹ̀lú àánú Ọlọ́run. Àmín. Ẹ máa bẹ pẹ̀lú ìyọ́nú Ọlọ́run. Àmín. Ẹ tẹ́ máa ń wò láàrin yín pẹ̀lú Alhaji wa Amana. Ẹ máa ń wo ọ̀rọ̀ Musa àti Haruna. Ìwà wọn ń jọ́jì ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Habila àti Kabila. Habila àti Kabila ọmọ ìyá kan náà ni wọ́n. Ọ̀rọ̀ obìnrin ló sọ wọ́n dọ̀tá. Àbúrò wa ní àfikún wọn pa ẹ̀gbọ́n òun. Torí obìnrin wọ́n wá jà látàyè títí wọ́n jà dọ́dọ̀ Ọlọ́run ni. Allahu akbar. Ọmọ ìyá méjèèjì. Ṣùgbọ́n Musa àti Haruna Ọlọ́run ní Musa ìwọ mo pè. Musa wá sọ fọ́lọ́run pé mo dáhùn. Àmọ́ tó bá fẹ́ Musa rẹ̀ dópin yọ̀ǹda fún mi kọ́mọ ìyá mi ó sọ̀pọ̀tì mi. Allahu akbar. Àwọn àfáà ní òsírò Haruna sínú àwọn ànábì Ọlọ́run kò sókọ rẹ̀ lókè. Ọmọ ìyá rẹ̀ ló jà fún pé yìí gbọ́dọ̀ dá sórí rẹ̀ ẹ yọ̀ǹda fún mi kí n fa ọmọ ìyá mi gòkè. Bẹ́ẹ̀ lẹ ti ń ṣe ẹ̀yin ń fara yín gòkè nínú ẹbí yín ni ẹ jára yín bọ́. Ntọ́padà sọ ẹlẹ́mí ìdílé rí ibú ni pé wọ́n fẹ́ kó o pé òun nìkan nínú àwọn ọmọ ìyá wọn. Wọ́n fẹ́ kó o pé òun nìkan nínú àwọn ọmọ bàbá àwọn. Wọ́n fẹ́ kó o pé òun nìkan nínú ẹbí ìyá nínú ẹbí bàbá. Kódà kò fẹ́ kó omi ọ̀ jáde ládùúgbò bèlè ìlú. Ọlọ́run wa níbi tí wọn náà gadé wọn ó jábọ́ padà. Allahu akbar. Ọba mi ò ṣe ti yín bẹ́ẹ̀ ọ̀rọ̀ yín fi rí báyìí. Bàbá wa Sheikhul Bayan Ọlọ́run wọlé àwọn bàbá tẹ tara wọn jáde àti ìyá ẹni lọlẹ̀ láyéláyé. Ó tún fi kí gbogbo ẹbí náà lẹ́ẹ̀kan sí i. Mo wá darí sọ̀rọ̀ Alhaji wa Abubakar Amana. Ìmọ̀ pé yín sọ̀rọ̀ ń bì. Wallahi tallahi. Ẹ rí i pé kò sí ajá lẹ́sìn kankan. Àwọn eléyìí wọ́n kàn wà ń lé mo ní ẹ má jẹ́ ń lọ lémi nìkan. Torí pé mo sọ fáwọn ọmọ pé àtàná mo sọ pé à ń lọ sọ́dọ̀ Alhaji wa Amana àtijẹ́ta. Mo ní à ń lọ sọ́dọ̀ Alhaji wa Amana náà. Mo ní àmọ́ yìí bá wà sí lọ. Mo ní wọ́n jíṣẹ́ fún mi pé Alhaji ní káwọn sọ fún mi pé ìjókòó ń bẹ. Àwọn sì fẹ́ ká wà ń bẹ. Lánàá tá a wá darí wá sí wọ́n sọ gbogbo àwọn ajá náà sí pé ẹni tó bá níbi tí ó lọ kó máa lọ. Ẹ rí pé ti rí mi lérí ọ̀kadà mo ti rìn lọ́wọ́. Wọ́n pe àfáà yìí nísìnyí pé kó máa bọ̀ ni. Mi náà ti múṣẹ́ lọ. Torí pé èmi ń bọ̀ láníyàn pé bẹ́ẹ̀ bá jẹ́ àfáà tààrà tọ́lọ̀ ń pè é dá sọ̀rọ̀ kìí ṣe gbogbo obì ló ti máa rò pé o lè sọ̀rọ̀. Kí ló dé tí wọn náà jẹ́ni tí ó gbọ́ tẹlómi? Tán bá ti wá ní ọwọ́ àbíkọ́ ó ti wá rò pé wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣé tó bá sọ ó kù ni. Gbọ́ bàbá màá ní Ọlọ́run fún wa ní etí méjì wọ́n fún wa lẹ́nu kan ẹ̀kọ́ tó fi akọ́mbẹ̀ ni pé ẹ jẹ́ kọ́rọ̀ tẹ́ gbọ́ kọ́ pọ̀ ju èyí tẹ́ sọ̀rọ̀.
ni ò jẹ́ kí n mẹ́mi pé yín sọ̀rọ̀ àbí ṣe wá sí ní nọ́ọ̀sì fi ń kan àwọn sẹ́kọ̀ ajá nọ́ọ̀sì ní nọ́ọ̀sì kan yìí tó bá rí bẹ́ẹ̀ Alhaji wa Abubakar a ti ṣàdúrà fún yín gan ní Haram ní Maka àtàràgbà ni mo kọ́kọ́ rí àtàràgbà abádìmọ́ra wa àmọ́nà ńkọ́ ó ní àmọ́nà ṣe bẹ́ẹ̀ ó láwọn 9 làwọn wà. Allahu akbar. mo ní gbẹ̀rẹ̀ ti di 9 o mo ní bẹ́ẹ̀ mi bá wá èmi máa dádúrà ṣe ni àmọ́ àmọ́ aráwọn èèyàn jọyìn mi gbẹ̀ wá ti di 9 a gbọ́dọ̀ jòkó èyí ń lọ́tọ̀ bá a ti jòkó àdúrà fún Kwara lọ́tọ̀ tá a jòkó àdúrà fún gọ́fìnà lọ́tọ̀ bẹ́ẹ̀ la jòkó àdúrà àmánà lọ́tọ̀ ní Mẹ́kà a sì nígbàgbọ́ pé yóò wọlé àṣẹ. Àmín. gbọ́dọ̀ nǹkan tí mo ní wí àfáàwà Bukhari ọmọ Musa wọ́n ti sọ kókó ọ̀rọ̀ wọ́n sì sọ ọ̀rọ̀ tó dáa torí pé àgbà oníwàásí làfà Bukhari ìtì máa ń sèmi ni pé ìlú wa yìí tó bá yẹ kó lójú ọ̀nà já àfà èyí dàgbà bọ̀rọ̀ ńbẹ̀ wọ́n máa jọ́ ma àwọn kan náà ni nílùú míì lẹ́gbẹ́ wọn ó ti pèrè láfàgbà tó bá yẹ pé lọrin á tún pèrè àwa ló máa àwọn kan ni kò sọ́gbọ́n tẹ̀yà fẹ́ dá sí téyè kú ńlọrin lójú ọ̀nà já àfà o ó tún máa jọ́ mọ kéwú lọ́dọ̀ àwọn kan ni gbogbo lẹ́nu ọ̀kan nínú àwọn àgbàlagbà ńlẹ̀ yìí ó ní gbogbo bó ti já sí pé gbogbo ayé ní ọ̀pá rẹ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìlú ọ̀pá rẹ kí lọrin ó tó parẹ́ nínú ìlú tí ọ̀pá rẹ kẹ́yìn ní lọrin wà ní kí ló bí i ó ní lọrin nìkan láti rí bí àwọn àgbàlagbà àfáà bí 100 bá jókòó níbì kan tí gbogbo wọn bá wá fẹ́ sọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan eléyìí ọmọ ní àwọn àfáà wa àgbà tóun náà bá tún dìde òun náà tún ní àwọn àfáà wa àgbà tí gbogbo wọn fi wá sọ̀rọ̀ tán àwọn àfáà wa àgbà ní kálukú ọmọ wí ẹ wá ní màfá àgbà ẹ ní màfá kékeré nu wọn bí lóyún ti rí nu. so bí irú àwọn Sheikh Buhari ọmọ Musa bá ti sọ̀rọ̀ níbì kan kírun wa ó ṣàdúà sí i lókù torí pé jojoojúmọ́ kọ́ lọ́dún àmọ́ awal kul lilladhi yabuna wa yahdimu wa kul lilladhi yabuna wa yahdimu ma bana fa inna limabuna min sayudamu wàdíẹ̀ li anna jazaa limari'i min jinsi fi'lihi alal adli rabbun nasi dauman liyakumu wàdíẹ̀ sí wa in khayra khayrun bal wa in sharra sharrun qada bisawa'in la yughashu wa yuzilamu kul lilladhi yabuna wa yahdimu ma bana. sọ fún gbogbo bàbá tí ń pa ọmọ ọlọ́mọ lẹ́kún pé àtìrandíran ọmọ rẹ̀ wọ́n sunkún kányà ayé ni. wa kul lilladhi yabuna wa yahdimu ma bana. gbogbo ẹni tí wọlé olé kó lè kọ́ tiẹ̀ yóò rí tiẹ̀ náà kọ́ àmọ́jọ́ tí ilé rẹ̀ ọba wo yóò wo pa gbogbo àwọn ọmọ rẹ̀ tó ń bẹ̀rẹ̀ ní. wa kul lilladhi yabuna wa yahdimu ma bana. bá ń sọ fún bàbá tí ń pa gbogbo tí ń ba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ nítorí káyé tí ọmọ rẹ̀ ò lè da ayé ọmọ rẹ̀ ò ní da tààrọ́mọdọ́mọ rẹ̀ ò sì ní dùn. wa kul lilladhi yabuna wa yahdimu ma bana. gbogbo ẹni tí bàtẹnìkan jẹ́ torí pé òun fẹ́ tú tòun ṣe ẹ bá ń sọ fún un pé yabuni wa yahdimu ma banahu gairu fa inna lima buna minhu sayudamu. mọ̀bọ̀ li anna jazaa limari'i min jinsi fi'lihi. torí pé gbogbo iye ọmọ tó o bá pa wọ́n lẹ́rìn-ín torí tí agbára ń bẹ lọ́wọ́ tiẹ̀ lónìí tó bá dọ̀la gbogbo iye èèyàn tó pa lẹ́rìn-ín ọmọ tiẹ̀ náà tọmọ àti àárín kí wọ́n ń pè àrọ́mọdọ́mọ rẹ wọ́n máa wà nínú ẹ̀rín ni. li anna jazaa limari'i min jinsi
wọ́n lò níjọ́ tó lágbára níjọ́ tó mọ kéwú níjọ́ tó màsírí níjọ́ tó mọ ògùn níjọ́ tẹnu rẹ̀ tọrọ ó fi pa àwọn èèyàn lẹ́kún ni sírò iye àwọn èèyàn tí bàbá rẹ̀ pa lẹ́kún gbogbo iye èèyàn ọmọ bàbá náà ó dijọ́ tẹ̀ bá sun àdàdì iye ẹkún tí bàbá yín pààyàn kọ́rọ̀ yín ó tó já sẹ́rìn. alali adili rabbun nasi daomaliakuma. ọba mi a máa dájọ́ ní déédéé a sì máa ṣẹ̀san a ṣe pé tí ojúde yìí bá ń rí báyìí tínú ilé yìí ń rí báyìí tí ẹbí yìí tẹ́ ń rí báyìí dáadáa àwọn bàbá yẹn náà ni inú mi wá dùn pé alájí wa Amana bàbá wa Sheikh Al-Bayan àti gbogbo àwọn yòókù wọn ò gbàgbé àwọn bàbá yẹn wọn ò gbàgbé àwọn ìyá yẹn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kó mú bí inú o tí wọn náà bá fẹ́ máa ga sí i tó bá fẹ́ máa jẹ́ èèyàn sí i àwọn tí wọ́n ṣe rere kalẹ̀ tó ń jẹ má gbàgbé wọn o alájí Amana a máa púrúfù pé bàbá rẹ̀ ló bí wa a máa púrúfù pé ọmọ àfáàní mi a máa púrúfù pé bàbá mi aṣíwájú ẹ̀sìn ni wọ́n a máa púrúfù pé bàbá tó bí mi ọlọ́rẹ́ ni gbogbo ọ̀nà ni wọ́n máa gbà púrúfù ẹ̀ àwọn èèyàn pọ̀ nílẹ̀ yìí tọ́lọ́ ń gbà fún àmọ́ ọlọ́run ṣe nǹkan kan fàlájì Amana tó yàtọ̀ sí tàwọn yòókù alájì Amana nìkan ni mo rí ńlọrin nínú àwọn tọ́lọ̀ ń kẹ́ tí gbogbo ẹsẹ̀ àwa àfa àwọn pé sọ́dọ̀ rẹ̀ ṣé kí n sọ lórí ọ̀rọ̀ fún ọ bá a ti pọ̀ tó lẹ̀ yìí tá à ń já àfa àwọn kálukú ló ń tiẹ̀ àwọn kan ń bẹ bí wọ́n bá pe àwa kan ní dáhùn alẹ́ ìṣe tiwọn àwọn kan ń bẹ bẹ́ẹ̀ lómi àwọn míì náà ń bẹ bẹ́ẹ̀ ni tó jẹ́ tiwa náà bá pè wọ́n àwọn náà ò ní lọ àti pínra wa ọ̀dọ̀ alájí Amana nìkan ni ò sí pínpín ọ̀dọ̀ rẹ̀ nìkan àtẹni tí ó ní ìnílọ yìí àtẹni tí ó ní ìmọ̀ fẹ́ lọ ọ̀dọ̀ rẹ̀ ní gbogbo ó ti pàdé bàbá wa Lágúnjú ó ti rí gẹ́gẹ́ mọ́ sọ̀hún o bẹ́ẹ̀mi náà ti wà yìí àwọn míì ń bẹ bẹ́ẹ̀ bá pè mí ní ìráyè ìsì tó ní ìran yẹn lọ bẹ́ẹ̀ ni gbogbo wa ti wà àmọ́dọ̀ alájí Amana nìkan ọ̀dọ̀ rẹ̀ nìkan àtọ̀tá àtọ̀rẹ́ àtàwọn tá a gbá tara wa àtàwọn tá a gbá tara wa bó bá ti di nǹkan rẹ̀ gbogbo ó di ọ̀rẹ́ lẹ́ẹ̀kan náà. fa in khayra khayrun bal wa in sharra sharru qada bisawa'in la yugashu wa yuzilamu. ìtọ́ bíi ni pé ẹlẹ́kùn ọlọ́wọ́ gbàdúrà ìtọ́ bíi ni pé gbogbo wa rí i nírìí pé ẹni yìí nìkan ṣe eléyìí ò ro tẹ̀rí ara rẹ̀ nìkan ó ro ti mẹ̀kúnnù mọ́ ó ro tàwọn àfáà mọ́ ó ro tẹbí mọ́ ó ro tìlú mọ́ ó ro tìran mọ́ kálukú wa gbàgbé pé àbí ti lágbájá ní í ṣe àbí ti lágbájá ní í ṣe ẹ ṣe gbogbo wọn fẹ́ ká máa ṣe tiẹ̀. àánú ọlọ́run tó bá mi ṣe fún yín nù ọlọ́run wọlé gbogbo ohun tí a fà wá Buhari ọmọ Musa wá fẹnu kàn ládùúrà fún yín wọlé tí gbogbo àwọn bàbá ti ké fún yín wọlé ń táwọn náà ṣe fún yín ní aram irú wa yìí à lè máa ròyìn tí ẹ ṣe àbí ń tẹ̀ ń ṣe fún wa a tún wá fẹ́ fi dá wàhálà míì lẹ̀ fún yín tọ́lá lèmi ọ̀wà rí rẹ̀ kó òun lẹ́tọ̀ọ́ sí ń tẹ́ ṣe fún wa àwọn ju ẹ òun lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ yín jà wá lọ yóò padà wá bá yín pé àti ń tẹ́ ń ṣe báwọn bàyá nìyí báwa sì ń bẹ́ńlẹ̀ ní kì í jẹ́ káwọn ọmọ fi gbogbo gbà sọ ká má tún fi dá wàhálà míì lẹ̀ sí yín lọ́rùn àmọ́ bá tẹ̀ ń ṣe fún òkùnkùn rí ń sì ń sẹ̀san rẹ̀ kò dákẹ́ wọ́n sọ̀rọ̀ kan bí jọ́ta wá bí òkú bàbá wa kan tí wọ́n ṣaláì sí mo wá last bí mo níjọ́ tí wọ́n fi ilẹ̀ chọ́ọ̀chì kan lọ mi tí mo fẹ́ rà Alájà Amana àwọn ẹ̀kọ́ fún wa ní 1 million níbi ìjókòó tá a fẹ́ ṣàdúrà fún yà lọ́dún náà kó kálukó tó wá fi sí
ọlọ́run jọ dáa fún yín lágbó ọba. àwa apadà ara chọ́ọ̀chì náà mo padà wí mí ọlọ́run kọ́ ní mọ́tíláàsì inú àwẹ̀ yìí àwẹ̀ tó lọ yìí lábẹ̀rẹ̀ sí máa kí jímọ̀ ń bẹ̀ ó ti di mọ́tíláàsì jímọ̀ ńláńlá kódà ó ti di èèyàn mẹ́ta tá a ti wẹ̀ sí ìsìlámù níbẹ̀ kò wá síjọ́ tí a máa ṣe nǹkan kan ń bẹ̀ tá à ní rántí yín tá à ní dákọ yín pẹ̀lú gbogbo àwọn tẹ́jọ ṣe àmọ́ bàbá wa ṣe àlùbáyàn níjọ́ tá a wá bí òkú ọkùnrin kan tó wá láti ìlú èbó olóhùn ó fi owó rán àfáà kan sí wa ní ìgbàgbé owó náà 500,000 àfáà náà ò fún mi dì sí o. bóyá àwọn ètò ìrántí. àmọ́ ìwà tèmi ni pé látijọ́ náà tá a ti kó ń bí mo ní fóònù àfáà náà lọ́dọ̀ àmọ́ ìpè dòní ìpè dòní tó pé ẹni ń sọ fún mi pé owó yẹn tẹ̀ yín lọ́wọ́ títí next week tí ó bá wá tẹ̀ yín lọ́wọ́ àfáà yìí ni ẹ mú ó wú yín lójú agbo èmi náà wá ṣe ìnáwó fáfà àwọn òbá yọ pàṣì ìwà pè atalian tẹbi ń ta fọlọ́hún ó ṣe náà ọlọ́run padà sí. àti ra chọ́ọ̀chì. bàbá wa àmọ́ náà kò ní burú fún yín ìṣẹ́jú kan tó kù ẹ̀yin alálàájà tuntun mo tírìtì tọ́pìkì kan lọ́dọ̀ àtàràgbá mo búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run ẹni tó pè mí láàárọ̀ yìí ló jẹ́ èèyàn kẹta tí ó pè mí láti Amẹ́ríkà ní pé àwọn wo so yẹn àwọn fẹ́ kí n rìpíìtì tọ́pìkì yẹn ìsọ ọ̀rọ̀ Nàìjíríà o láàárọ̀ yìí ẹni tó pè mí láti láàárọ̀ yìí Alhaji wa Masoud Ibitoye Balógun Kàrẹ́ ni òun ló pè mí ó ní ẹ dákun ẹ rìpíìtì tọ́pìkì yẹn àwọn rí ẹ̀kọ́ mú bẹ́ẹ̀ tọ́pìkì wọn ni wàá rìpíìtì níṣẹ́jú kan níbí kí àwọn alálàájì yòókù àti gbogbo wa ká lè rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀. tùrídù bí a ń tẹ̀lé lálẹ́ májídà yàwó máa. wọ́n padà pẹ̀yìn náà. wọ́n tẹ̀ tí máa ń hù à ń tẹ̀kù dáhàsọ̀ kakọ̀ máa. ìdá lamutọ́jú tó ìdí mọ́rì máa kà wúlí mú. àfikí wọ́n ti rú kílì mọ́. kọ́dí kọ́ bàná máa. tùrídù bí a ń tẹ̀lé lálẹ́ májídà yàwó máa. wọ́n bá wu ìwọ náà pọ́ǹtì tí mo fẹ́ fọ́nu àwọn kan ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ lákun ṣé wọ́n ti dákẹ́ naam. tùrídù bí a ń tẹ̀lé lálẹ́ májídà yàwó máa. wọ́n tẹ̀ tí máa ń hù à ń tẹ̀kù dáhàsọ̀ kakọ̀ máa. tó bá wù ọ́ kó o dépò aláṣeyọrí láyé tó bá wù ọ́ kó o dépò gíga láyé tó bá wù ọ́ kí ọba mi ó sí ọ́ ó ti ṣe àwọn eléríire tí wọ́n jòkó yìí. wọ́n tẹ̀ tí máa ń hù à ń tẹ̀kù dáhàsọ̀ kakọ̀ máa. ọ̀fẹ́ kó o di ẹni tí ó máa da àwọn èèyàn jẹ pé ibi mo fẹ́ lọ ní tí wọ́n sì lọ bẹ̀. ọ̀fẹ́ di ẹni tí ó máa sọ pé tí mo fẹ́ ṣe ní tí wọ́n máa ṣe bẹ́ẹ̀. ọ̀fẹ́ di ẹni tí gbogbo ayé ọmọ wa sọ pé ẹ ṣeun ẹ ṣeun. ogun tó lè lò sí ǹjẹ́ gbogbo ẹni tó ṣe fún wọn náà ṣé wọn náà sọ pé wọ́n ṣeun. gbogbo ẹni tí ọba mọ pé dá kì í ga. àìmoore kárí ayé ó kárí ayé ìyàwó òmoore sọ́kọ mọ́ ọkọ òmoore fún ìyàwó mọ́ àwọn ọmọ òmoore fún bàbá tó bí wọn mọ́ gbogbo ohun tí bàbá rẹ̀ bá ṣe lérí pé kò tí ì ṣe náà ni òun fi bàbá rẹ̀ tálíkà òun fi ń wé bàbá ọ̀rẹ́ rẹ̀ tọ́jọ́ mọ́ olówó kò ní dáa fún ọbọ̀rọ̀ bó tilẹ̀ kọ́ mọ́ tó o bá fẹ́ jẹ́ èèyàn láyé gbogbo ohun téèyàn bá ṣe fún ọ mọ́ lóore kó sì dúpẹ́ Aláàjì wa àmọ́ náà gbogbo àwọn tẹ́ ẹ rán Mọ́kà yìí nítorí mo sọ lẹ́yìn yín nù wọ́n ẹ fi dúpẹ́ oore fún wọn ni ẹ jẹ́ kí wọ́n mọ yìí pé títẹ̀lé tẹ̀ ń tẹ̀lé mi tẹ̀ gbà fún mi mo mọ pàtàkì rẹ̀ o. ìrì yín bí ẹni tí ń tọrọ jẹ ìrì
bí ẹni tí ò jẹ́ nǹkan kan mo rí yín gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ mi. òpin ìfẹ́ ni kéèyàn fira rẹ̀ ẹlẹ́fẹ́ nìkan pé ibi tó bá ń lọ ọmọ lọ. tẹ́ ẹ bá ti débì kan nísìn gbogbo owó débẹ̀. ọlọ́run ló mọ iye ibi tẹ́ ẹ lọ tí ó wù wọ́n tí wọ́n sì fìfẹ́ tẹ̀lé yín. Allahu akbar. لمجد يوما وتتمه أن تكون دعصاك قوما إذا لم تجتهد مرماك هلم أفك واترك لمن قد خابت نوما. alájà àmọ́nà ẹ mọ̀ọ́rẹ́ ẹ̀mí ìmọ̀ọ́rẹ́ lẹ fi hàn nígbà ẹ̀yin tẹ́ ẹ fira yín lẹ̀ pé ibi tí mo bá lọ lẹ lọ ẹ lọ bò míì tí ó dùn mẹ́lòmí nu wọn àmọ́ pé ṣe bá àmọ́nà ti lọ a gbọ́dọ̀ padà ṣe bá láǹtẹ̀lé kí là ní ṣe ntọ́ bá ṣe sí ntọ́ bá ṣe lọ́nà ẹ mọ yìí kíní yẹn ìmọ̀ yìí kíní yẹn lẹ fi wá sọ pé ẹ̀yin ṣe má lè gbàgbé fẹ́mi èmi ló ṣe má lè gbàgbé. má lè gbàgbé ará àlọrin mọ́kà ni kò sí ní tó lè ṣe fárá àlọrin oore ni tó o bá ti ran mọ́kà kọ̀ mọ́ lóore ó wí lọ́dọ̀ àtàlágbá wọn rẹ níjọ́ tí wọ́n lọ mọ́kà 2.5 ẹnìkan wá pe àǹtí rẹ̀ pé ṣé kí n ran yín mọ́kà yìí ni àbí kí n fún yín ní 5 million kẹ́ fi bẹ̀rẹ̀ bísínẹ́sì ó lè yà aláàjì ẹni tí ó ṣòwò tí ó jèrè ọlọ́run lọ́mọ ẹni tí ó tọrọ jẹ tí èkó ọlọ́run lọ́mọ mọ́kà yìí ni ó jẹ́ ń lọ. oore má lè gbàgbé lóore mẹ́kà lọ́dọ̀ ará Ìlọrin ọmọ àlè wa ni ọ tẹ́nìkan bá dijú mọ́rí tọ́ràn mẹ́kà tó padà wá sí ọ tó ní kí ló ṣe ó ní ṣe ríire tó fi lò tán támú ti sọ yìí èèyàn rán mẹ́kà ó dé ọwọ́ àṣà ìdéédé ṣe nǹkan tó dùn ọ́ díẹ̀ wà ní mẹ́kà kí ló rán mi mẹ́kà kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí níbi mẹ́kà ó fẹ́ẹ̀lì títí dọ́dọ̀ ọlọ́run lára Ìlọrin èéfì fọpẹ́ mẹ́kà ṣeré wọ́n tó rán èèyàn mẹ́kà ńlẹ̀ yìí gbogbo ọjọ́ tí máa ń rí ọ ní ọmọ kúnlẹ̀ tó bá yẹ pé ó ti pọ́gbọ̀n ọdún yóò tún wá rán àwọn èèyàn létí pé aláàjì lọ rán mi mẹ́kà ó ti pọ́gbọ̀n ọdún ráì tó bá wá lọ mẹ́kà ogún lẹ́yìn ìgbà náà yóò ní mẹ́kà àkọ́kọ́ tí mo kọ́kọ́ lọ aláàjì lọ rán mi ẹ dákun ẹ bá ń ṣàdúrà fún mẹ́kà rẹ̀ lọ́dà ni mo fi lọ gbogbo èyí tí mo lọ yìí ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ lónìí nù padà sínú ìforesanre níjọ́ tó o bá ti bẹ̀rẹ̀ sí máa dúpẹ́ oore fẹ́ni tó ṣoore fún ọ ó rí pọ́ ọmọ ga sí níjọ́ tó o bá bẹ̀rẹ̀ sí máa dúpẹ́ oore fọ́ba tó rán wọn sí ọ ó rí pọ́ ọmọ ga sí gbogbo ń tẹ̀ ń ṣe yàrá jà mọ́ náà ẹ̀ ń dúpẹ́ ni o ẹ̀ ń dúpẹ́ tàwọn bàbá àtìyá tó bí yín ẹ̀ ń dúpẹ́ tẹbí ẹ̀ ń dúpẹ́ tara ọ papọ̀ sọ̀rọ̀ ọlọ́run wọ́kọ̀dọ̀ ọ̀rọ̀ búkà kọ́kọ́ wí lẹ́kẹ̀ẹ́. wọ́kọ̀dọ̀ ọ̀rọ̀ búkà alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana imma yablughanna indaka al-kibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma uffin wa la tanharhuma wa qul lahuma qawlan karima wa khfid lahuma janaha dhulli min ar-rahmati wa qul rabbi irhamhuma kama rabbayani saghira. ọpẹ́ tọ́lọ́hún ṣeré òun lẹ kọ́kọ́ dá ńgbẹ ẹ̀dá tọ́lọ́hún tán ẹ wá dápẹ́ tìyá yín ńgbẹ ẹ̀dá tán ẹ dá ti bàbá yín ńgbẹ ẹ̀dá tán ẹ wá ń dúpẹ́ tẹbí ńgbẹ ẹ̀dá tán ẹ ń dúpẹ́ tàdúgbò ńgbẹ ẹ̀dá tán ẹ ń dúpẹ́ tìlú ńgbẹ ẹ̀dá tán ẹ wá ń dúpẹ́ pé ẹ̀yin wo ń tèmi ẹ̀yin wo ni mo mọ̀ ẹ̀yin wo lẹ súnmọ́ mi ẹ fọpẹ́ ṣeré ọpẹ́ òun náà lẹ́ẹ̀ máa dá títí tẹ́ fi débù tí ayọ̀ tẹ́ ń lọ. àmín. bẹ́ẹ̀ni rẹ̀ náà bá jọ lọ́pẹ́ èbúté ríire táwọn náà fẹ́ dé àdébẹ̀. àmín. gbogbo ẹ̀yin aláàjì tuntun àtẹ̀yin alájà eléyìí ò ní jẹ́ òpin oríire fún yín. àmín. ríran tí wọ́n rán yín yìí. ríran tí wọ́n rán yín yìí. ẹ ní sábà máa burú lérí ẹ̀. ẹ ní sábà máa burú lérí ẹ̀. àwọn tí wọ́n ń rò pé àwa ló tún kàn. àwa tí wọ́n ń rò pé àwa ló tún kàn. ẹ náà mú tẹ̀sùbà. ẹ̀yin náà mú tẹ̀sùbà o. àdúrà méjì lẹ́ẹ̀ máa sọ fọlọ́run tẹ́ ẹ bá ké. àdúrà méjì lẹ́ẹ̀ máa ṣe fÓlúwa. tẹ́ ẹ bá fẹ́ kọ́ kàn yín. bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ kàn yín tó sì yé yín pé yín lọ́kàn. àdúrà àkọ́kọ́ tẹ́ ẹ máa ṣe. àdúrà àkọ́kọ́ tẹ́ ẹ
ṣe. ẹni Ọlọ́run má pa àmánà mọ́. ẹni Olúwa o má pa àmánà má fi aburú kankan sí àmánà. àdúrà ẹlẹ́ẹ̀kejì. ẹ máa wá ní Ọlọ́run. ẹ máa ní Olúwa o. jámánà ọmọ ga sí má dá padà wálẹ̀. jámánà ọmọ ga sí má dá padà wálẹ̀. tó bá ṣe pé ń ṣàdúrà ni. kálẹ̀ ọba ń ṣàdúrà ni. ọba mi ó gbà. ọba mi ó gbà. bọ́ba mi bá ti ń gbà. bọ́ba mi bá ti ń gbà. bọ́ba ti ń ronú pẹ́yìn lọ́kàn bẹ́ẹ̀ náà ni ọmọ kàn ọ́. bọ́ba ti ń ronú pẹ́yìn lọ́kàn bẹ́ẹ̀ náà ni ọmọ kàn ọ́. àmánà yóò máa ṣe o. àmánà yìí yóò máa ṣe o bẹ́ẹ̀ ni wọ́n bá ti gùn sí. wàláhì yóò máa ṣe. bí wọ́n bá sì ti ń débi ipò gíga wọ́n máa ṣe. àwọn tí wọ́n lọ. àwọn tí wọ́n kọ́kọ́ lọ. àwọn tí wọ́n kọ́kọ́ lọ. kó tó ka àwọn mẹ́sàn-án yìí. kó tó ka àwọn mẹ́sàn-án yìí. wọ́n láwọn mowó ọpẹ́. wọ́n láwọn mowó ọpẹ́ tàwọn náà wá. owó tẹ̀yìn lọ́kàn nù. owó tẹ̀yìn lọ́kàn nù. àwọn tìsín náà wọ́n mú. àwọn tìsín náà wọ́n mú tiwọn wá. ẹni Ọlọ́run kó gba gbogbo ẹ̀ lọ́pẹ́ fún wa. Ọlọ́run kó gba gbogbo ẹ̀ lọ́pẹ́ fún wa. Bọ́lájí Gòbírí. ó láwọn lọ́kàn. lọ́kàn wọn náà. Àtàlájà Balkis. Àtàlájà Balkis. ẹ̀yin lọ́kàn. ẹ̀yin lẹ́kọ́kọ́ lọ́kọ́ tó kàn wọ́n. Allahu Akbar. bẹ́ẹ̀ bá ti ń ṣàdúrà fún Bọ́lájí àmánà kálukú ọmọ lè díran kalẹ̀. Ajá bíbù. Naam. ẹni gbogbo ẹni ó bá mọ̀ pé òun lọ́kàn. gbogbo ẹni tó bá mọ̀ pé òun lọ́kàn. kó dìde. Àtàrágbá. ó ní ọlọ́njọ́ ka àwọn míì. orí ọlọ́njọ́ ka àwọn míì. àwọn náà lọ́wọ́ rẹ lẹ́yìn. Bàbá wa Abbas. Ọlọ́run bá ṣe ń tàn béèrè. Olúwa bá ṣe ń tàn béèrè fún bàbá wa àmánà. Èmi ní mọ̀ kó wọn lọ Mọ́kà. wọ́n ní àwọn làwọn máa kó wa lọ Mọ́kà. ẹ yòǹbó Ànábì jàmá. sallallahu alayhi wa sallam. ó yòǹbó rẹ̀ dáadáa. sallallahu alayhi wa sallam. ayakala. Ẹnìkan ti jẹ chief of staff àmánà nísìnyí. wọ́n lẹ́nìkan ti jẹ́ chief of staff àmánà nísìnyí. Àmọ́ tó bá di gómìnà. wọ́n bá ti di gómìnà. Èmi lọ́kàn. ẹ̀yin lọ́kàn. Allahu Akbar. wọ́n lẹ́ni tó jẹ́ chief of staff tì sí. èyí tó tún jù bẹ́ẹ̀ lọ. òun lọ́kàn tí wọ́n bá jẹ gómìnà á máa gbépò fúnra wa nù. Bọ́lájí kí ni wọ́n jẹ? àwọn ìyàwó bàbá wa lára pé mẹ́rẹ̀ẹ̀rin 10,000 naira. wọ́n ní owó àdúrà àmọ́. wọ́n lówó àdúrà alájú àmánà. ẹni torí pé àkókò òrùn tó. kí n pa àdúrà tí wọ́n fẹ́ ṣe fún alájí wa àmánà pọ̀ mọ́ ti bàbá. kí bàbá ó pa àdúrà tí wọ́n fẹ́ ṣe fún alájí wa àmánà. wọ́n pa bàbá wa Sùlẹ́ìmánà wọ́n wáyé rẹ̀. bàbá wa Sùlẹ́ìmánà wọ́n wáyé rẹ̀. bàbá wa Sùlẹ́ìmánà wọ́n sáyé rẹ̀. bàbá wa Sùlẹ́ìmánà wọ́n sáyé rẹ̀. bàbá wa Sùlẹ́ìmánà wọ́n wà rẹ̀. bàbá wa Sùlẹ́ìmánà wọ́n wà rẹ̀. bàbá wa Sùlẹ́ìmánà wọ́n ṣẹ̀sìn rẹ̀. bàbá wa Sùlẹ́ìmánà wọ́n ṣẹ̀sìn rẹ̀. bàbá wa Sùlẹ́ìmánà ò ní jìyà o àlìjánnà ni ọwọ́ lọ́lá Olúwa. bàbá wa Sùlẹ́ìmánà ò ní jìyà àlìjánnà ni ọwọ́ lọ́lá Olúwa. bàbá wa Sùlẹ́ìmánà wọ́n wáyé. bàbá wa Sùlẹ́ìmánà wọ́n sáyé. bàbá wa Sùlẹ́ìmánà wọ́n ló gbà rẹ̀. bàbá wa Sùlẹ́ìmánà wọ́n sẹ̀sìn rẹ̀. bàbá wa Sùlẹ́ìmánà wọ́n kúkú rẹ̀. bàbá wa Sùlẹ́ìmánà ò ní jìyà àlìjánnà ni ọwọ́ lọ́lá Olúwa. bẹ́ẹ̀ni tí wọ́n máa ń sọ gbogbo àwọn oríṣiríṣi ẹni bàbá wa Sùlẹ́ìmánà wọ́n sáyé rẹ̀. bàbá wa Sùlẹ́ìmánà wọ́n wá rọ́ lé lóde. bàbá wa Sùlẹ́ìmánà wọ́n kú ẹni bàbá wa Sùlẹ́ìmánà ò ní jìyà o. àlìjánnà ni Sùlẹ́ìmánà wọ́n kúkú rẹ̀. bàbá wa Sùlẹ́ìmánà wọ́n ṣẹ̀sìn rẹ̀. bàbá wa Sùlẹ́ìmánà ò ní jìyà àlìjánnà ni ọwọ́ lọ́lá Olúwa. bàbá wa Sùlẹ́ìmánà wọ́n wáyé rẹ̀. wọ́n sáyé rẹ̀. Sùlẹ́ìmánà wọ́n ṣẹ̀sìn rẹ̀. Sùlẹ́ìmánà wọ́n kúkú rẹ̀. Sùlẹ́ìmánà ò ní jìyà ọwọ́ lọ́lá Olúwa.
وسليمان لنا وسير سليمان وسسير سليمان وكفور سليمان ونيجي يا لا أولوا أبا سليمان وسير سليمان وسسير سليمان وكفور اغفر لنا جميع ما مضى من امورنا Ọlọ́run fẹ́rí gbogbo ń ta ti lò kọjá èyí tó jásẹ̀ ń bí Ọlọ́run fẹ́rí rẹ̀ jẹ́ wá simna fima baqiya min umurina gbogbo èyí tó kù tá lù Ọlọ́run máa sọ̀rọ̀ a máa mójútó máa wá dáàbò rẹ̀ bọ̀ wá kinan amalan salihan tardo iṣẹ́ rẹ̀ tá ṣe ọ̀rọ̀ rẹ̀ tá sọ ìwà rẹ̀ tá wù tá fi rí yọ́nú rí Ọlọ́run kó fún wa wù ya Allah ọba gbogbo ayẹyẹ ọba tó láàánú lọ́dọ̀ ọba tí mo tani lọ́rẹ ọba tí mo bá ní sàgbẹ̀sẹ̀ tí sì máa sàn tó jẹ́ nípa ọba tó ní àyìnrán lọ́wọ́lọ́wọ́ tí wọ́n náà lọ́wọ́ ọba tí máa sànú ẹni nígbà tí wọ́n dá wà ọba tí máa kún ní jọ́ títò ọba mustagisina òun ló ti sànú gbogbo àwọn tó kọjá musa sànú àwa náà agisna ya Allah ọlọ́run sànú wa ọlọ́run kó wa ọlọ́run gbé wa ga wọn náà lọ sọ fún wa náà rẹ kí a máa sàkó máa bẹ̀rẹ̀ àforíjì lọ́dọ̀ Ọlọ́run torí pé wọn lọ bá aláforíjì torísìlì sàmà alẹ́kùn lóde ọ̀rọ̀ gbogbo ẹni tó bá ti wá foríjì ìkẹ́ tòkè yóò máa rọ̀ lé lérí oyún dídí kun bí àmì wá lé wọn bá ẹni tí ò ní tó bá ti fẹ́ríjì yóò dẹni tó ní alákùn jẹ́ náà tí wọ́n ẹni tí ò ní tó bá ti fẹ́ríjì yóò máa fi àtàbọ̀rí tó lẹ́wọ̀ láyé rọrọ̀ kílódétà mímọ́ ọba náà tí ò sẹ́ni tó tó subahana malam yalam qadrahu gairu mímọ́ ọba tẹ́nìkan kò lè sọ pé bó ti tó ní subahana malam yalam qadrahu gairu mímọ́ ọba tí gbogbo ọba náà tó ń wọ́n ti tóbi látọ̀dọ̀ rẹ̀ wala yabilugul wasifuna gbogbo ròyìn kò wá ròyìn Ọlọ́run débi tó pin sí rí subahana rabbika mímọ́ ọba náà subahana rabbika gbogbo ayé ọba náà subahana rabbika títóbi ọba náà subahana rabbika gbígbẹ́ngbọ́n ọba náà ìṣẹ́tì àmọ́sẹ́ni gbogbo tí ń jẹ́ yìí ọkọ̀já lóyìn wasalatu wasalamu Ọlọ́run mursalin ọba bá gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ọ̀pẹ́ ní fọ́ba náà àmín.